Èyí tí mo mú wá fún wa lónìí ó ní iṣẹ́ Awọ́rò. À ń ta ọjà kan ni, ṣọ́ọ̀pù la ní ni, ṣọ́ọ̀ṣì ni, àsàlátù ni. Ta fẹ́ kí èrò mọ́ kó máa pọ̀ ńbẹ̀, àbí ká fẹ́ kí èèyàn kó máa pọ̀ ńbẹ̀ láwọn èèyàn gidi, torí ọ̀tọ̀ ní èrò ọ̀tọ̀ ní èèyàn, ẹni pé kò jọra wọn. Ta fẹ́ kí èèyàn gidi kó máa wá bẹ̀, wọ́n dẹ̀ máa ṣe tó dáa, ká bá wa ra ọjà wa àbí ká máa wá sí ọ̀dọ̀ wa. Àsàlátù là ń ṣe ni àbí ilé ìjọsìn tá mọ̀ sí church, a lè lò ń bẹ̀, kódà lè lo iṣẹ́ yìí ní ilé ìgbafẹ́, kò sáburú ń bẹ̀. Kí ni nǹkan tí a máa ṣe? Orúkọ lọ́wọ́ yìí tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, ẹ wà ní diaspora, ọkọ̀ ọba àdáàbá kò ní sáyìn lẹ́sẹ̀ o, wọn ò ní gbé dìgbàdìgbà wálé. Ọlá àtọlà tó ń bẹ́ẹ̀ bí tẹ́ wà yẹn òun lẹ́kọ̀ọ́ wálé wá bá wa, wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé. Àwọn táwa wà nílé náà ní tilé rùkú ròde, àní tòde rùkú wọlé. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín, tòrògbòdò ayé kò nílù fún gbogbo àjọ. Ó yá o, ẹ kàpèrè, ẹ mú bá ròyìn àtìwé lénìí, àtúnjọ gbádùn ara wa má bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Eléyìí ní iṣẹ́ Awọ́rò. Ẹ bá mi lọ wá òru kólòbó, bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ewé àwáná àti ewé sìnkímìnì àti ewé sáwéré pèpè. Sìnkímìnì náà ń pè ní akónimọ́ra, ẹ ti mọ̀. Ewé àwáná, ewé sìnkímìnì àti ewé sáwéré pèpè àti iyọ̀ díẹ̀. A wá kó gbogbo àwọn nǹkan yìí, a kó sínú òru kólòbó, a kó gbogbo èròjà yìí, a kó sínú òru kólòbó, àti kó sí àti afárá oyin a fi sí pẹ̀lú irun ẹ̀tà. Irun ẹ̀tà náà ni wọ́n ń pè ní ọlọ́gẹ̀dẹ̀. Kí a dé, a kó gbogbo rẹ̀ sínú òru kólòbó yẹn àti afárá oyin pẹ̀lú iyọ̀. A wá gbé ní òwú dúdú àti funfun. Ẹ jẹ́ kí a gbẹ́lẹ̀, kí a bò mọ́ wájú ilé ìjọsìn wa tàbí inú ṣọ́ọ̀bù wa bí ó ṣe jẹ́ nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń share program yìí, ọwọ́ tẹ́ fi ń share, ọwọ́ tẹ́ fi ń tẹ like, ẹ̀ ní fi ọwọ́ yín gbé ọmọ sí. Ẹ̀yin tí ẹ̀ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, ẹ má wò wá lásán, Ọlọ́run níwọ̀ ẹ̀yin náà níran, ẹ̀ ní ṣe àṣedànù. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn, ẹ̀ ní fi ọwọ́ yín gbé ọmọ sí. Ẹ̀yin tẹ́ ti subscribe náà gbogbo pátápátá, àní lẹ́kọ̀ọ́ ká torí kan o, ní fi ọwọ́ wa gbé ọmọ sí. Ọwọ́ wa báyìí òun là á fi gba ẹ̀tọ́ wa níbi tó bá wà. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tẹ̀ fún òjòjú náà ò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi tí náà ò ní di, àní ní gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ẹ lè fẹ́ pè mí, ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa ní ọlọ́kan òjọ̀kan, ẹ pè mí sí nọ́mbà 080 53 13 31 42 tàbí 081 35 03 51 98. Káfíńrì pàdé. Orúkọ mi ni Dr. Abiz Abolade ọmọ Aramide.